àwọn kan máa wí pé ọjọ́ òní pé ká ṣe yawmu èèyàn ńlá kan àbí ẹni rè kan àbẹ́ni gíga kan ká wá mú ọjọ́ kan ní specific àbí kí lè máa ń pè é special day wípé a fẹ́ máa fi rántí rẹ̀ àwọn kan takò àwọn kan ò takò èmi sì máa ma wípé asilu gbogbo nǹkan láyé nta lè sakuro ńbẹ ní ntọ́ba jásí wípé fúnra ọlọ́run ló ní ìfẹ́ ìtìláfù ọ̀gbọ́dọ̀ wà lórí ẹ̀ ìtìfáàkù ni ó wà àmọ́ tí ọba ti di pé àwọn afáà kan bá wípé ó da ọwọ́ sẹ̀ríà táwọn nǹkan ń pè ọwọ́ sẹ̀ríà àtẹni ó lọ́wọ́ sẹ̀ríà àtẹni tí ò ní ọwọ́ sẹ̀ríà àwọn méjì ò lẹ́rìí tọ́ba yẹn kó bá lẹ́rìí ni alukurani náà ni ó máa jẹ́ ẹ̀rí wọn. àkọ́kọ́ ọjọ́ tí a rí tí wọ́n ń fi kalẹ̀ nínú àwọn ọjọ́ tí àwọn èèyàn ń fi kalẹ̀ láti fi rántí àwọn ẹni rẹ̀ léyìí tí a rí Nàìjíríà yìí àwọn àyàmú pọ̀ àmọ́ Yawmul èyí tí a ń pè ní Mother's Day yìí tá ń pè ní Yawmul ẹ bá wọn ma yí wá umbrella kan fún kinní yìí kí wọ́n máa lálàsí ẹ̀ máa lọ́wọ́ èyí tá ń pè Mother's Day tá ń pè ní Yawmul ó wáyé ní ìlú Amẹ́ríkà ẹni tí ó sì kọ́kọ́ pilẹ̀ rẹ̀ òun ni wọ́n ń pè ní Anna Jarvis obìnrin ni òun la kọ́kọ́ ẹni ó kọ́kọ́ ṣe Mother's Day ó ṣe fún ara ẹ̀ ó sì ṣe fún ìyá tó bí torí pé ìyá rẹ̀ bó ti jẹ́ wípé kìí ṣe mùsùlùmí àmọ́ Ọlọ́run fi àwọn nǹkankan hàn ó fi hàn yá náà ìyá tó bí Anna Jarvis ìyá wọn a máa wá sọ fún ọmọ rẹ̀ gbogbo ògbà wípé fi yawmi ma wá fi makani ma wá fi aami ma yakhruju shakhsu ma yahatafil bi'idilhum ọjọ́ kan ìwọ ọmọ mi ọjọ́ kan láàyè kan lọ́dún kan ẹnìkan ó jáde èèyàn kan ó jáde tí ó pe gbogbo ayé pé òun fẹ́ ṣe ọdún Mother's Day ìyá ìyá máa kọrin ẹ̀ sí létí ìgbà tí ìyá yẹn kú wọ́n sì bí òun ní 1854 ó sì kú ó láyé ní 1944 90 years náà ló lò ìyá rẹ̀ wá kú ní 1905 iná nìyá tó bí kú ó wá sùn lójú oorun ó tún wá rí ìyá ẹ̀ ìyá wa ń sọ fún wípé ọ̀rọ̀ tí pé máa ń sọ fún ọ wípé fi yawmi ma wá fi makani ma wá fi aami ma yakhruju shakhsun ma yahtafilu bi'idil ó ní ọ̀rọ̀ tí pé máa ń sọ fún ọ lójú oorun ó ní bẹ́ẹ̀ ni ó ní wọ́n ní ẹni tí mò ń sọ fún n tí ń sọ fún ọ ni pé máa rántí mi lọ́dọọdún kọ́ ọ máa ṣe pé àwọn èèyàn kí wọ́n máa ṣe ìrántí mi lọ́wọ́ abẹ́rẹ́ Mother's Day yẹn ní 1908 ìwà bẹ́ẹ̀ ní 1908 yóò ṣe é fúnra ẹ̀ ó sì pe àwọn èèyàn ó ṣe 1908 1909 1910 1911 ìgbà tó di wípé ń ṣe ní ìjọba Amẹ́ríkà náà wò wípé irú tí ẹni yìí ń ṣe yìí fíkìrà kan tó dáa ni ká máa gbé ìyá ẹni ká máa pọ́n ìyálé ká sì máa bùkún ọláyà ká bàbàrà yá ìmọ̀ràntí rẹ̀ nígbà tí wọ́n bá ń bẹ àtìgbà tí wọ́n ò sí mọ́ ká máa ṣe bẹ́ẹ̀ ẹ máa pé after tí ìyá kú lòún ṣe níjọba bá fọwọ́ sí wípé kí gbogbo ìlú ó máa ṣe kí wọ́n mú ọjọ́ kan àtẹnití ìyá rẹ̀ ń bẹ láyé àtẹnití ìyá rẹ̀ ò sí láyé ẹ máa rántí ọjọ́ ìyá yín kẹ́sì máa fi gbé wọn tóbi. Gbà tó di 1956 arákùnrin kan àwọn tọ̀ Aman ni wọ́n ìbejì ni wọ́n Mustapha Amin àti Ali Amin àwọn méjèèjì ọmọ Mazari ni wọ́n ọmọ Misra ni wọ́n bí àwọn ní 1914 àwọn náà bẹ̀rẹ̀ sí dàgbà ńgbà tó yá wọ́n kúrò ní ìlú Mazari wọ́n lọ kàwé ní Amẹ́ríkà wọ́n bá ideology wọ́n bá ń bẹ̀ tí wọ́n ń ṣe gbà tí wọ́n yẹ ẹ wò sẹ́mi àkẹ́ mùsùlùmí ni wọ́n sẹ́mi àkẹ́ ni wọ́n dálẹ̀ kìrìsìtẹ́nì ni
àmọ́ àwọn tí wọ́n lọ tí wọ́n gba fíkìrà yẹn wá sí Masar ó wá jẹ́ pé mùsùlùmí ni wọ́n wá rí wípé irú tẹ́lẹ̀ yìí ń ṣe yìí dá ọjọ́ ìbùkún ìyá tànàbí sì ti sọ fún wa tẹ́lẹ̀. sallallahu alayhi wa sallam. wípé ummuka dhumma ummuka dhumma ummuka tí sàbẹ̀ ń bẹ wípé talẹ́ni tí mo lè ní husnu suhuba pẹ̀lú rẹ̀ jù tànàbí ní ìyá rẹ̀ náà ni tàṣí róbìnrin tí ó ṣerú èyí tó jẹ́ kìrìsìtẹ́nì ó yẹ kí àwa tá a jẹ́ mùsùlùmí kí àwa náà káwa náà ṣerú ẹ̀. àwọn ni wọ́n wá kọ́kọ́ ṣe kínní yẹn ní ìlú Mazar ní 1956 ní March 21 ló fi jásí pé bí wọ́n ti ṣe nù kó tó pẹ́ àwọn dúwàlù àrọ̀bíyà náà wá ń gbà á òun ló dé Nàìjíríà yẹn náà tá à ń ṣe Mother's Day fíkìrà yẹn tí ìlú Islam lè gbà lọ́wọ́ ẹni tí ó gbé jáde àwa náà wà fi làákà yòrò wípé yawmul làwọn ń ṣe àwa wà ń ṣe yawmu Sheikh Al-Ilory so ntí àwọn àfáàfin tẹ́wọ́ gbà yẹn o ẹni tó bá lóun ní tẹ́wọ́ gbà yawmul Ilory o ti bá ń jẹ́ Father Day lónìí irú èyí tá à ń ṣe yìí o ti àbí ká ní Sheikh Day èyí tó bá wù ọ́nú ẹ̀ kó mú àmọ́ àkọ́kọ́ ẹni ọkọ̀kọ́ mú usbu Sheikh Adam Al-Ilory As-Saqafi ní gbogbo Nàìjíríà tọkọ ṣe usbu Sheikh wa mudirun al-hali kò sáfà kan inú tàn àbá bàbá wọn lè márùn ẹ̀dàkùn èyí tí ọba jẹ́ mistake ẹ̀dàkùn tí n bá ti sí lójú ọ̀nà ẹ̀dàkùn ẹ jẹ́ kí n máa mà kí wọ́n máa wàá di pé wọ́n máa takò mí ń ta àmẹ́mi ò gbọ́ orí ńgbà tá a ti ń bẹ títí dòní wípé nìkan kọ́ ṣe usbu Sheikh síwájú bàbá wa mudirul markaz àwọn èèyàn sì takò wọn àwọn tó takò mọ́ wọn àìrìn jìnnà náà ni wọ́n bá rìn jìnnà wọ́n padà bá wípé irú eléyìí wọ́n ti bí Ibn Bas rí wípé ìjọ dá ká máa ṣe usbu Sheikh láwọn ọdún oho Ibn Bas ní kò sí aburú ń bẹ torí wípé àáfin ṣèrántí mímọ̀ọ́rú ẹni bẹ́ẹ̀ èyí tó gbọdọ̀ jẹ́ ni pé kó gbọdọ̀ jẹ́ As-Saqafi kó má jẹ́ oní wóróworó ẹ sì rí pé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe markaz ẹlẹ́ẹ̀kejì al-mi'awi al-eidul mi'awi kò ṣẹlẹ̀ rí Nàìjíríà láyé rí àkọ́kọ́ ẹni wọ́n kọ́ ṣe ni baba mudirul markaz. damallahu hayatahu. gbọ́ rí pé wọ́n ṣe 100 ọdún kan rí èyí tá a bá kọ́kọ́ rí Sheikh Adamu náà ni wọ́n ṣe baba wa mudiru náà ni Sheikh Adamu náà lọ kọ́ ṣe àmọ́ wọn ò ṣe ní hafula baba sọ de hafula ni lèyí tí wọ́n sọ níjọ́ tí baba wa Wasiu Kamal tí wọ́n ń ṣe ìnáwó ńjọ́ náà tí wọ́n kí baba Sheikh Adamu ni baba ní àbápa ń sọ 100 ọdún àfa àtàjù bí wọ́n ti wí ni mo wí wọn kẹ́sẹ̀ tirẹ̀ sí wa Sheikh Adamu àbápé ni wọ́n wí kì í jẹ́ pé wọ́n ṣe àmọ́ wọn wà kọ́kọ́ ṣe Sheikh Adamu náà là kọ́kọ́ tí wọ́n kọ́ ṣe fún mudiru náà ni wọ́n sì gbé fíkìrà yẹn wá fún wa ó sì ní ó ní àkọọ́lẹ̀ torí baba Sheikh Adamu ni wọ́n ṣe 1000 years sí Azahari ó di mélòó ó di méjì bọ́ amma fikiratu yawmi Al-Ilory ibtakaraha al-Sheikh Mas'ud yas'alunaka wa huwa awwalu man ibtakaraha. àwọn ni wọ́n ní idea Al-Ilory Day yawm Al-Ilory yas'alunaka lónìí ẹnìkan ó ṣáájú yas'alunaka lérí fikira yìí wa hadhihi fikratun jayyida. masha Allah. اقتبسها من الودهية اقتبسها من المدير أما ولكن هو أول من ابتكرها فكرة تقديرا لجهود العلامة وتعصيما لقيمته ما شاء الله وتذكيرا لآثاره العلمية والدعوية انتي وطوري بيكالي أونوني lákọ̀ọ́kọ́ ọjọ́ tí àfáàyẹsẹ̀ alónàkà ọkọ̀ ṣe mọ́ á wò wípé fíkìrà yìí kí ni sábàbù ẹ̀ wàlà ara sábàbà àdí ìlfíkìrà
الصادرة من الشيخ مسعود يسألونك إلا لحبه للعلامة كحبه لوالديه أو أشد حبا torí pé ẹni tí ó bá nífẹ̀ẹ́ nǹkankan akthar min dhikrihi dhikiru yóò máa wá mú lálá nǹkan yẹn torí pé ẹ̀rí wípé munsuma kana taliban fi markazil مركز التعليم العربي الإسلامي أديجي كتب كتابا وسماه يسألونك عن الإلوري وهذا الاسم أرقي أني سماه زملاؤه بهذا الاسم وانتشر هذا الاسم في الآفاق وشاع ذكر هذا الاسم حتى اليوم ولا يزال يليق به. ما شاء الله. torí wípé ẹnìkan ni tọ́já sí wípé dọ̀míìrù rẹ̀ pẹ̀lú Sheikh Adam àti baba Mudiru tòní ó pure lọ́lọ́run fi ru fíkìrà yìí hàn ní àfa yasalunaka yìí. so bí fíkìrà yìí bá wá rí báyìí bó ti gbé e kalẹ̀ Yawmul Ilory wọ́n bá a lọ bẹ́ẹ̀ làwọn náà wá dé kó kò wá sọ́dún tí àfa ó ṣe tá àní sí mbẹ́ àjọ sí náà ni. èyí tá a wá ṣe láti yìí làfa wa yasalunaka wa ń wí pé ẹ̀yin Ìlọrin ẹ̀yin náà wọ́n bá wọn mọ̀ àmì sáwàdà ńjọ́ náà pé Mufty àkọsíhùn Yawmul Ilory ẹ̀yin náà ẹ̀ máa ṣe ń lọrin tẹ́fì máa wí pé ẹni yìí Salimul Qalb kò wọ́ wí pé èmi mọ̀ ní fíkra àwọn àgọ́ tó wá jí fíkra àwọn máa ń lọ́wọ́ ní àmọ́ àwọn ajá wọn kọ́ jalè rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti babalágége ẹ̀yin náà ẹ̀ máa ṣe. Masha Allah. so ǹgbà tá a dé tọ́yá làwọn ọmọ mi wá ń bẹ̀rẹ̀ sí í ṣe muhawala lórí báwo ni ọjọ́ òní ó ti rí káwọn náà gbé kalẹ̀ bọ̀tí hadhal hamul la'atikuhu èmi ò lágbára eléyìí láti gbé hamulun thakil ẹrù Sheikh Adam fún èmi ó wúwo púpọ̀ pàápàá jùlọ orúkọ tí àwọn èèyàn ti ń pè wá tẹ́lẹ̀ wípé wọ́n fi Sheikh Adam jẹun ni bàbá wọn lè márùn sí ni ìwọ́n máa fi Sheikh Adam pé bí ó ti yé báwọn. mo wá ní irú fíkìrà yìí ọ̀dà bẹ́ẹ̀ lóòótọ́ káwa náà gbà á ká ṣe tìbázù ẹ̀ lọ́dọ̀ àfa yasalunaka àmọ́ tá a bá fẹ́ ṣe ẹ lọ lè ronú sí i níbo lẹ ti fẹ́ àyẹ̀wò lẹ ti ṣe báwo lẹ ti fẹ́ ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ lórí ẹ̀ inú èsì iṣẹ́ rẹ̀ ni wọ́n wò wípé báwọn bá ní kí àwọn ó ṣe ní òkè Agodi tó jẹ́ pé ibẹ̀ iná ni àwa ti ké ibẹ̀ náà sì ni ó jẹ́ markazu dhani gbogbo ntí ń jẹ́ lọ́rin yìí markas ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ́ nafsu ismail markasu ta'lim al-arabi al-islami Agége markasu ta'lim al-islami Agodi ẹ̀rí pé méjèèjì ń Agodi so baba ní ká ṣe ń bẹ̀ gẹ́gẹ́ bí pé bẹ̀ láti jáde àwọn Darul Ulum àwọn wí pé bàbá tí ẹ̀jẹ̀ sí pé lóòótọ́ Agodi náà ni àmọ́ bàbá tó l'Agodi ọ̀hún ń bọ̀ ní Sheikh Adamu kọjú ìwé fún wípé ọkọ lọ dúró ń bọ̀ ní alibarika Sheikh Adamu ti ń bẹ lára rẹ̀ ń bọ̀ lójú kọ́kọ́ lò Darul Ulum ni àwọn làkọ́kọ́ Amidi bẹ̀ bàbá tó wá ní àṣẹ lọ́hùn àwọn tí Agodi báwọn àfàwọ̀ tiẹ̀ wípé ara wọn akẹgbẹ́ wa tún ní èyí ṣe tẹ́ ẹ̀ gbé wá sí ọ̀dọ̀ wa ni mo wá wò wípé ọ̀dà ẹ̀jẹ̀ afẹ́ kan gbé lọ sí ọ̀dọ̀ ọmọ bàbá tòní ààyè tí bàbá tòní fi kalẹ̀ tóun fi lélẹ̀ òun lọ́fà tá a fi gbé wá sọ́dọ̀ àlùfáà wa àgbà Haruna Rashid torí pé a mọ màkánu wọn pẹ̀lú bàbá ti òní but eléyìí tí èmi ń sọ yìí gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin àlùfáà wa bàbá wa Dr. Ọlágúnjú nígbà tí wọ́n ń pè àwọn oníṣèwàsí mo ní ẹ lọ lè wò ó gbogbo ẹ̀mí ní ẹ lè yẹ̀ wò ẹ wò fúnra yín nínú ìròrí àti ẹsẹ̀ bá sùn ẹ dàálẹ̀ gàràrà wọ́n wá dàálẹ̀ gàràrà káyìí ni wọ́n dàálẹ̀ o
nígbà wọn dà kalẹ̀ àwọn ni wọ́n wá ní ẹni ọ̀ka tó so tó ṣe tí sì ń jẹ́ ọmọ bàbá Lágége tàná tí tó ń jẹ́ ọmọ bàbá Lágége tòní lọ́jà sí pé gbogbo ọkàn wọn àti gbogbo ẹ̀mí wọn wọ́n fi ń dìfẹ́ǹdì bàbá Sheikh Adam àti dìfẹ́ǹdì bàbá Mudirul Markaz njọ́ tí wọ́n bá gbé wọn àfàwà Dr. Al-Muhami Ọlágúnjú njọ́ tí kìnìún wọn bá gbé wọn tí ìfẹ́ ṣe Ádámù bá gbé wọn wọ́n wá tún bọ́ aṣọ Al-Ilory wọ́n bọ́ yóò kalẹ̀ wọ́n tún wá gbé aṣọ Màlàkíyà tàwọn tó bí wọn Prince wọ́n tún wá gbé wọ wípé ọ mẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ ni ọba ni wọ́n tóbi ńlẹ̀ yín àwọn tó bí mi tóbi àwọn tó bí wọn tóbi àfa àtọkọ wọn tóbi àwọn náà tún wá tóbi ńlọrin so ìwà tóbi ni àti ìfẹ́ tó pọ̀ ni wọ́n fi ní ẹni wu àwọn lákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ọ̀kan gbọ́dọ̀ wá láti Agége lọ́hùn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni foundation wa ni wọ́n fi ní alfa wa Dr. Habibullah Akéwùmí damallahu hayatahu tí wọ́n ń jẹ́ ọmọ baba Lágége tòní káwọn náà jẹ́ oníwàásí ẹlẹ́ẹ̀kejì àtọ́níwàásí àkọ́kọ́ àtọ́níwàásí ẹ̀kejì àwọn méjèèjì lahuma kafahatun ilmiya wa kafahatun aqliya láti lè jásí wípé àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ Yawmil Ilory fún wa kọ́lọ̀ mọ́sá wọlá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam kí ọba wa ṣe ìrànlọ́wọ́ rẹ̀ fún wa jù báyìí lọ Àmín. albarkola àwọn ẹni Ọlọ́run Àmín ya wọlá Allah. Muhammad rasulullah Sallallahu alaihi wasallam. akhiran èyí tí ó jẹ́ ìparí nísìnyí a ti ṣàdúrà fún yasalunaka Insha Allah. àbá wa ọmọ méjì ọmọ baba Lágége làwọn náà àwọn méjèèjì ń tàwa máa nìyẹn wọn nífẹ̀ẹ́ baba Lágége ló bí wọn ìbejì baba Lágége ni wọn àfa wa yasalunaka a máa ṣàdúrà fún yín yajishika rabbuka jathaha man qala lirrasul wa ahsanu minka lam tara qattu ayni Insha wa Allah. ajmalu minka lam talid an-nisa Insha Allah. khuliqta mubarrahan min kulli kini Min kulli aibin ka annaka qad khuliqta kama tasha kama tashawu. irú ẹ̀san ni Ọlọ́run ó san àfa wa yasalunaka Àmín. rí yasalunaka ṣe ń yáyì sí Insha Allah. rí bó ti ń dán sí bó ti ń jẹ níhùn àwọn kò ní tó sí wọn lẹ́yìn ilé ti kún ọdọọdún ni yasalunaka ń lọ Mọ́kà nísìn Insha Allah. ń sì ń lọ umura lálùbáríkà baba Lágége Insha Allah. tẹwárí kínní orin tọ́mọ yìí ń sọ lẹ́ẹ̀kan ìjọ tá a jòkó nulẹ̀ tí ọmọ yìí ń plé orin kan fún mi orin àfa yasalunaka kí ni mo sọ́njọ́ náà mo ní abájọ tẹnìkan fi ń bi mí ẹnìkan ló pè mí ní bá mi sọ̀rọ̀ kí baba Atayese baba Lágége oníkílódé eré yìí pọ̀ ó ní ẹ̀sìn mi eré mo ní eré bò ó ní ẹ̀yin sẹ́sù ọ̀rọ̀ yasalunaka sẹ́sù orin kílódé ó ní ẹ̀sìn mi eré yìí pọ̀ mo ní sẹ́sù ọ̀rọ̀ bò sẹ́sù ọ̀rọ̀ ni kò sí ní tẹ́lẹ̀ wí táwọn lè gbọ́ yasalunaka òun wá lè sẹ́sù orin wọ́n bá sùn nísìnyí ọmọ kọrin ni bọ́tù kílódé mo ní alibarika baba Lágége ni Insha Allah. èèyàn ní nífẹ̀ẹ́ baba ni kọ́lọ́hún ọlọ́hún ntẹ́tẹ̀kùlọ́ha yaj'al lakum furqan àbí nǹkan Insha Allah. èyí ò gọ́ yẹn rántí èyí ò mọ̀ ni yaj'al lakum furqan àbí nǹkan o ti yé báwọn wa man yattaqillaha yaj'al lahu ẹ̀jẹ̀ lóyún náà yaj'al lahu makhrajan tó bọ́lọ̀ ń bá makhraja fún kọ́ba máa pé rabbi adkhilni mudi ala sidiki wa arijini muraja sidiki tí sì ń jẹ́ mukhraja wàjálẹ́mí ladun ka sultana nasira kéèyàn ó wí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún ọdún tí ó bá wá ọ̀nà tí wọ́n gbà jáde fúnra rẹ̀ Ọlọ́run ní là fún. Insha Allah. subhana rabbika Rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillah. onílù yìí dà. habibal malayi darukina sofa. Rukina sofa. mudira limari kasina dhalula. la'ajal imamu takudul anam. litawiyati dini ضابطها تثقف فينا عقول بدت وقيت الحمى
بقاء بعافية الجسم طولا لمدى مع الأمن واليمن في كل ظرف